ayẹyẹ ọdún àjíǹde ní ọjọ́ kẹfà oṣù kẹrin ọdún 2026 ti wáyé nínú ìjọ ìrere ti Kristi eléyìí tí a pè ní àpáta agbára eléyìí tí Olúwa yan pásítọ̀ Henry láti máa darí ẹ̀ èyí tó ń bẹ ní àdúgbò Tálálà ìlú Ìpòbẹ́. Àwọn náà pẹ̀lú kò gbẹ́yìn láti sàrẹ̀ sí ayẹyẹ ọdún náà níbi tí gbogbo wọn ti lórí ọ̀fẹ́ láti péjú pésẹ̀ táwọn ẹgbẹ́ akọrin sì wà ní ìkàlẹ̀. Ìránṣẹ́ Ọlọ́run pásítọ̀ Henry Bangbose ló darí ohun gbogbo níbẹ̀ pẹ̀lú ìwàásù àti ọ̀pọ̀lọpọ̀ ìjèrè ọkàn pẹ̀lú ìfitónilétí nínú ìjọ náà eléyìí tí ó wáyé ènìyàn nínú ìjọ Église évangélique de Christ le roc de la puissance ti ìlú Ìpòbẹ́. Ní ìparí ohun gbogbo àwọn aṣojú kọ̀ròyìn wà láǹfààní láti súnmọ́ pásítọ̀ Bangbose Henry èyí tí Olúwa yàn láti máa darí ìjọ ọ̀hún ní àdúgbò Tálálà lábẹ́ àkóso ẹni ọ̀wọ̀ pásítọ̀ Masukuma. Àlàyé ọ̀hún rẹ̀ tí wọ́n sọ di mímọ̀ lẹ́nu ọ̀pá gbohùngbohùn wa. Pasteur Henry Bangbose ọmọlé ń darí ìjọ ìrere àpáta agbára lé Ìpòbẹ́ lé àdúgbò Tálálà libi ẹ̀wọ̀n yé à ń ṣe libi lónìí à ń ṣe àjọyọ̀ àjíǹde Kristi ní gbogbo àgbáyé ni wọ́n ń ṣe. Àwa náà ìjọ ìwà kò gbẹ̀yìn nọ́nà ẹ̀ làwa bí lónìí ká ń ṣe àjọyọ̀ àjíǹde Kristi onílé Galilee àwa pẹ̀lẹ́ Jésù Kristi ní Galilee ti wà lẹ́wọ̀ libi lónìí. Donc iná mi dùn ayọ̀ mi kún pẹ̀lú gbogbo ọmọ ìjọ wọn pé àrí ọjọ́ òní lé ayọ̀ àti àlàáfíà. Mo wá ń gbà bí yìí ká ń sọ fún gbogbo ní ẹ̀wọ̀n sọ̀lẹ̀ ọdún yìí kò ṣe ọdún lásán. Láti pàṣẹ ọdún yìí ìbùkún àjẹ́ ti oníkálukú, àlàáfíà àjẹ́ ti oníkálukú. Àbá ń jáde àmọ́ rí mú, àbá ń padà àmọ́ rí mú. Ọdún àjíǹde yìí gbogbo ohun yóò ti kú, ire ó ti kú náà yé wa ọ̀jì gbogbo ẹ̀ dìde lórúkọ Jésù. Mo gbàdúrà fórílẹ̀-èdè yìí ogun kò ní í ṣẹlẹ̀, àlàáfíà á wà lórílẹ̀-èdè yìí. Ìbò yé ń bọ̀ lẹ́jọ́ mélòó, mo gbàdúrà ìbò náà kò ní í ṣógun náà ẹ̀. Gbogbo ọmọ Ìpòbẹ́ wọn mo gbàdúrà fún wọn, gbogbo àwọn ọmọ Plateau wọn mo gbàdúrà fún wọn, gbogbo àwọn ọmọ Benin lápapọ̀ mo gbàdúrà fún wọn, mo gbàdúrà ọmọ Ìpòbẹ́ àti député Ìpòbẹ́ àti gbogbo àwọn ọlọ́balọ́ba wọn àlàáfíà láàjẹ gbogbo wa o. Mo gbàdúrà fún gbogbo olùdásílẹ̀ iṣẹ́ ìránṣẹ́ yìí wòlíì Masokuma ìyọlọ́run lò fún láti dá ìjọ yìí kalẹ̀. Ọlọ́run á wà pẹ̀lú wọn, gbogbo ìpásọ̀ Ìpòbẹ́ wọn mo gbàdúrà fún wọn, àlàáfíà Ọlọ́run á máa wà pẹ̀lú wọn. Ọ̀kan nínú àwọn ọmọ ìjọ náà pẹ̀lú tún bá wa sọ̀rọ̀ gbogbo lóhùn tí wọ́n fi yé wa níbi ayẹyẹ ọdún àjíǹde náà tí ó wáyé. Orúkọ mi ni Jocelyn Oniosu. Mo jẹ́ kan lára àwọn ìjọ ìhìnrere ti Kristi àpáta agbára ti ìjọ Ìpòbẹ́. Mo sì jẹ́ aládarí akọrin lápapọ̀. Òní là ṣe àjíǹde àwa fún Galilee. Ó jẹ́ ohun ayọ̀ fún ìràpadà gbogbo àwa Kristẹni àtàwọn onígbàgbọ́ fún Jésù kú tó ká jí dìde ká rà wá padà kúrò nínú ẹ̀ṣẹ̀ wa. Ó jẹ́ ohun ayọ̀ ká jẹ́ ohun ọpẹ́. Àdúrà wa ni pé lọ́dún yìí ń bọ̀ kó bá wa láyọ̀ àti àlàáfíà, fún Ọlọ́run kó dá gbogbo wa sí, kó pa gbogbo àṣedédé wa rẹ́. Ìjọ ìrere ti Kristi àpáta agbára eléyìí tí pásítọ̀ Henry Bangbose ń darí ẹ̀ ti wá rán gbogbo àwọn ènìyàn láti túbọ̀ dìmọ́ òpó Kristi. Kásùmù Ṣọlá ló ti ń jábọ̀ ìròyìn, Abudu Ọláníjà ló ṣe àkójọpọ̀ ìròyìn náà. Ọ̀sọ́lọ̀ TV. Ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.